mo ti bímọ kan tẹ́lẹ̀ kó tó di pé mo marry. Ìgbà tí mo wá marry. Hello sir. Mo ń gbọ́ yín mà. Ọmọ yẹn wà lọ́dọ̀ ọmọ tí mi. So dáàdì ẹ̀ wá ìgbà tí mo wà lọ́dọ̀ àwọn ọmọ tí mi last. Wọ́n wá ní wípé owó tí bàbá ẹ̀ fi ránṣẹ́ fún owó tí ìpínlẹ̀ òkèèrè. Ní ìwà àdìfọ́ kí n tó marry, èmi mò ń gbé bùkátà kùbíìsì ẹ̀yẹn. Wọn ò bá mi fámì ìgbàlẹ́ òdà sí. Wọ́n gbà tán wá béèrè ọmọ tí wọ́n wá fún wípé àwọn fẹ́ máa ṣe lórí ọmọ àwọn nǹkan kan báyẹn. Wọ́n ń fi tókè àmọ̀ǹtì ránṣẹ́, wọ́n dẹ̀ wá máa yọjú sí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan. Lọ́lọ́pàá. À ń gbọ́ yín mà ní ṣókè, à ń gbọ́ yín. Yes sir. Ìgbà tí mo wá lọ náà wá fún mi kọ́ńtàtì bàbá ẹ̀ pé kí n bá sọ̀rọ̀ ẹ pé kó lè máa mọ bí ọmọ ẹ ṣe ń live ayé ẹ pé kó máa fi nǹkan gidi ránṣẹ́ báyẹn. Wọ́n ṣe àsọ wípé kí n bá sọ̀rọ̀ ẹ pé wọ́n fún mi nọ́mbẹ̀. Ìgbà tí mo wá délé tí mo sọ fún ẹni tèmi fẹ́ ó ní láéláé kò lè possible. Wípé kò sí ní tá a fẹ́ jọ máa sọ mọ́ kán jọ máa sọ̀rọ̀ láàrin ara sí i. Wípé mo ti marry pé kò sí nǹkan kan tí mo fẹ́ máa bá ìyẹn sọ mọ́. Hello sir. Kí lẹ fẹ́ lórí ètò mà? Wípé kẹ́ gbà mí nímọ̀ràn. Secondly, ọmọ yẹn rèé. Àwọn family bàbá ẹ̀ wọ́n náà fẹ́ mú sọ́dọ̀ torí bàbá ò sí Nàìjíríà. Wọ́n náà fẹ́ mú sọ́dọ̀ bọ́ wọ́n sì tèmi ò release ẹ̀ pé àwọn ò lè fi sílẹ̀ pé torí wọn ṣe dáadáa tó láti gba ọmọ just like that. Ọmọ tẹ̀ mọ bí ó ṣe ń live láti kékeré sá. Àti gbọ́ ẹ ṣé kò jù báyẹn lọ mà? Ìkíní nìyẹn sà. Ó ti di méjì o. Ok, ìkejì nìyẹn sà. Èwo ni kẹta? Ẹlẹ́kẹta ni wípé ẹni tí mo wá ọkọ mi yẹn tí mo wá sọ fún yín pé mo fẹ́ ṣiṣẹ́ báyìí àbí mo fẹ́ ṣe yóò ní kí n má wọrí pé kí n ṣáà máa tọ́jú ọmọ pé kí n má ti ṣiṣẹ́. Mo dẹ̀ níṣẹ́ tí mò ń ṣe. Tí n bá ní ó dáa jẹ́ kí n lọ ọ́zù àní rárá pé kí n má ọ̀zù kí n ṣáà rí pé màá sì establish. Kò fún mi láyè àti ṣiṣẹ́ pé kí n ṣáà mójútó ọmọ. Ìkẹta nìyẹn sà. Tó ti tán? Láti bẹ́ẹ̀ ni sà. Kí ni èjì tí mò ń bá sọ̀rọ̀? Sà? Kí ni èjì yín mà? Ọmọ 20 ọdún sà. Ẹ ti má rí tọdún mélòó tẹ farakùnrin? Tí mo ṣẹ̀fẹ̀ yẹn 3 years báyìí. Ẹ ti bí ọmọ mélòó fún? Ọmọ 2. Láàrin ọdún 3? Bẹ́ẹ̀ ni sà. Ọlọ́ọ̀bá yín wò wọ́n. Bébì sì ni tí mo ṣẹ̀ bí yẹn mo ṣẹ̀ bímọ ni mo ṣẹ̀ bímọ yẹn. Ọlọ́ọ̀bá yín wò wọ́n pẹ̀lú agbára Ọlọ́run. Àmín. Kí ni èjì ọkọ yín? 40+. Ṣé ó ti níyàwó tẹ́lẹ̀? Rárá o. Kò níyàwó rí? Bẹ́ẹ̀ ni sà. Ṣé wá rọ́kọ yín yẹn? Wọn kì í ṣọmọdé wáì tí wọ́n ń ṣe báyìí. Wáì tí wọ́n ń ṣe bí eléyìí. Ìgbà tẹ wà á skul lẹ gbóyún àkọ́kọ́ yẹn àbí? Bẹ́ẹ̀ ni sà. Kò yẹ kí wọ́n ṣe ń ṣe ìkòyẹ kan ṣe bẹ́ẹ̀ wọn kì í ṣọmọdé nínú ayé náà. Àtọ̀ gbogbo tẹ́ ẹ̀ ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀bí yẹn ń sìn ọ̀dọ̀ wọn ló wà. Ẹ wá farabalẹ̀ gbọ́ tí mo fẹ́ sọ yìí. Torí nọ́mbà tẹ tó mú báyìí sìn x27 lẹ mú nọ́mbà yìí. Ó yẹ kẹ́ ẹ jọ jókòó kẹ́ ẹ jọ sọ. Ẹ ti bímọ kan tẹ́lẹ̀ o. Báyìí kásá báyìí káwòdì kẹ́ ẹ jọ gbé kabi tó máa nítumọ̀ kó tó di pẹ́ ẹ̀ sọ pé ń fúnra yín lóyún ẹ̀ ń fẹ́ra yín. Ẹ kẹ́ ẹ ti jọ sọ tẹ́lẹ̀. Àkọ́kọ́ lélẹ́yìí báyìí. Kí ni èjì ọmọ tó wà lọ́dọ̀ mọ́mì yín? Ó máa clọ́ọ̀kì 10 years lọ́dún. Ọdún 10. Bẹ́ẹ̀ ni sà. Wọn ìná búrẹ́dì ẹ̀ ìyá àgbà ò ní fẹ́ fọmọ́lẹ̀ fáwọn ọkọ yín tẹ́lẹ̀ yẹn. Bọ̀ n tó ṣe sà ẹ ló sà. Ẹ ló mà. N tó ṣẹlẹ̀ tí mi fẹ́ mú ọ èmi gangan mo wí yàtọ̀ sí pàwọn yẹn. Mo ṣe ń bọ̀ wá sọ́dọ̀ tìyín náà. Mo ṣe ń bọ̀ wá. Ìyá àgbà ò ní fẹ́ fọmọ yẹn lẹ̀ fún àwọn pípù yẹn. Ẹ gbàgbé kò ní fẹ́ filẹ̀ fún wọn. Ẹlẹ́ẹ̀kejì wá lélẹ̀ ẹ̀yin gangan fún ara yín ǹjẹ́ ẹ létò kankan tẹ́ ẹ ṣe pẹ̀lú ọkọ yín láti mú ọmọ yẹn sọ́dọ̀ kò tẹ́ bá wọ ẹ̀dọ̀ ọmọ yìí ò mú sọ́dọ̀ àdé ẹlẹ́ẹ̀kejì sáwọn fámílì ọkọ yín mọ̀ pé ẹ ti lọ́mọ kan tẹ́lẹ̀. Fámílì ò mọ̀ pọ̀ òun gangan fún rẹ̀ mọ̀ á jẹ́ kó lu sí fámílì ká tó ṣe wẹ́dẹ̀. Ẹ tanra yín jẹ ni
ẹ̀ ń tan ara yín jẹ àwọn tó wà rúpò tẹ́yìn wà yẹn sì kàn náà mọ́ gbọ́ báyìí wọ́n ń tan ara wọn jẹ ni wọ́n ṣe kí ni wọ́n ń tan ara wọn ẹ̀ ń tan ara yín jẹ ni o ọkọ yóò dẹ̀ tan ara ẹ̀yin lẹ́ ń tan ara yín arábìnrin fámìlì kan kò mọ̀ ṣé fámìlì ò wá nímọ̀ tó bá yá ṣé ibi tẹ́ ń bá lọ sìn ṣé fámìlì ò nímọ̀ tó bá yá ṣùgbọ́n ọkùnrin yẹn ló mọ̀ nígbà ọkùnrin yẹn wá mọ̀ ń sìn tọkùnrin yẹn gan mọ̀ gan tẹ́ bá jẹ́ abiyamọ mà ló ti tọ́ mà nígbà ọkùnrin yẹn mọ̀ ń sìn ṣọkùnrin yẹn accept ọmọ yẹn. wọ́n accept ó wá máa lọ lùdé lọ́dọ̀ wa. arábìnrin kò accept ẹ̀ yá gbọ́dọ̀ járe kí ló accept ó accept ẹ̀ ló ní kẹ́ ẹ mọ̀ bá ọkọ tààrọ̀ sọ̀rọ̀ mọ́ pé ìyá yẹn ni kọ́ mọ́ bá wọn sọ̀rọ̀ kò sí tẹ́ fẹ́ bá sọ mọ́ ìwọ tó bá ti fẹ́ ẹni tó jẹ́ pé ó ti bímọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti sọ lórí ètò ìwọ lọ́kọ kejì òun ìná búrẹ́dì ẹ̀ òun àtọkọ àkọ́kọ́ òun àjọ máa sọ̀rọ̀ àti sọ yẹn fún ẹ tó o bá nírú obìnrin bẹ́ẹ̀ fẹ́ fi ilé obìnrin pọ́n gbòòrò ẹ má báyọ̀ ọmọ ọlọ́mọ jẹ́ obìnrin pọ̀ street tó lè fẹ́ kí ni jẹ́ pé ẹ̀ní máa bọ́ ọkùnrin yẹn sọ̀rọ̀ ń pọ̀rọ̀ ọlọ́mọ nípa ọmọ yẹn ẹ jọ máa sọ̀rọ̀ náà mo fi sọ pé ọkọ yìí ò kì í ṣọmọdé 40+ ni ó yẹ kí òye ilé ayé ti yé wọn tí ìyá bá dàgbà tó bá dògbó ṣé kọ́mọ yẹn bọ́ sí street kó mọ̀ rìn káàkiri bí ìgbóná ni ńgbà bàbá rẹ̀ ò mú sọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ yìí náà tẹ ẹrù kan ní fóṣù 9 àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin náà ló yẹ ká ẹ tọ́jú ẹ̀ òun ló yẹ kó fẹ́ yín tọmọtọmọ yẹn àní kó bá yín gbọ́ bùkátà èmi ìlú sọ pé òun ò rán yín òkú jẹ́ sọ́ni mò ń ẹ̀yin náà gbọ́dọ̀ múra ṣiṣẹ́ láti tọ́jú ọmọ yẹn ẹ tún wá lọ tún mú nọ́mbà ń sìn báyìí ó tún wá ní kẹ́ ẹ mọ̀ tún ṣiṣẹ́ ẹ dẹ̀ ti bímọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó pẹ́ wọnú márèèdì yẹn lẹ́sùn wáyé fẹ̀rẹ̀ lẹ́sùn wáyé fẹ̀rẹ̀ wọ́n wà náà mọ̀ mí wọ́n ń dàgbòrò rú wọ́n ń banú ayé jẹ́ kiri amúkọ ẹrù ẹ wò òkèlè ń wọ ẹ wò sàlẹ̀ ṣérú ọkùnrin yẹn ṣé ẹ kó sọ pé ká ẹ má tún ṣiṣẹ́ mà tẹ́ ẹ ti ní bùkátà ńlẹ̀ tẹ́ ẹ lè gbọ́ tán mọ́ láyé tí Jésù fi máa dé torí ọwọ́ òbí òkè ń kúrò lára ọmọ tí Jésù fi dé gbogbo ẹ̀kọ́ lówó ìmọ̀ràn kọ́ tó bá sì lóbi láyé ó sì mọ gbàmọ̀ràn lẹ́nu wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọlọ́mọ ṣe alọ́mọ tá a tójú bọ́ tá a tó lọ́mọ gbowó lọ́wọ́ àwọn òbí ẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ yẹn wọ́n fi ṣe nǹkan oṣù dànù ti ẹni kò yẹ kó rí bẹ́ẹ̀ state wáyé kó mọ fún àwọn òbí ẹ̀ ní nǹkan àdúrà mi ni pé Ọlọ́run á bùkún láti ṣe bẹ́ẹ̀ dáàdì mi kí lẹ rí bẹ́ẹ̀ kí lẹ ní bẹ́ẹ̀ yẹn mọ́ èmi kí lẹ ní bẹ́ẹ̀ yẹn kò sóbi tí ọmọ ò sọrú ẹ̀ sí inú ìbànújẹ́ ọkàn lóbi yẹn máa wà pé sọmọ lélẹ́yìí ṣá sọmọ lélẹ́yìí eléyìí ṣì ọmọ. arábìnrin tí màá sọ fún yín lélẹ́yìí gbogbo ọ̀nà tẹ́ bá lè gbà láti ṣiṣẹ́ ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ nítorí ọmọ yẹn o àtọmọ tó wà lọ́wọ́ yín o. àìmọye scenario lẹ ti gbọ́ lórí program lẹ́nìí sìn tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin regret nígbà táwọn ní change lọ́wọ́ tó yẹ káwọn ti lọ kọ́lé àwọn òkànlé ńgbà yẹn nígbẹ̀yìngbẹ̀yìn ọlọ́mọ 4 náà wá gbé bá wọn nulẹ̀. àbọ̀kọ yín sọ pé òun ò lè fẹ́yàwó mi mọ̀ tí Jésù ó fi dé ṣé ń wá èmi ni. ọkùnrin tó bá gbẹ̀rí ìyá obìnrin tó bá gbẹ̀rí ọkọ ẹ̀ jẹ́ lórí gbólò yẹ pé ọkọ mi ò lè fẹ́ lòmíì ó ti fi nǹkan ṣe rẹ̀ lábí ọ̀run tí Ọlọ́run dá ó ti fi ara ẹ̀ ó ti fi nǹkan ṣe rẹ̀ lábí ọ̀run ó lè mọ̀ ó dẹ̀ lè má mọ̀ bó o ṣe rò lọ́wọ́lọ́wọ́ yẹn bóyá ọkọ ẹ̀ tiẹ̀ ti fẹ́ pamọ́ ṣe o mọ̀ ni adẹ̀ ń sọ fún ẹ lórí ètò dẹ̀ ń negotiate ẹ̀ kó o ní gbèsè ayé láti gbé defensive game ló yẹ kó máa gbá nínú marriage arábìnrin ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ gbogbo ọ̀nà tẹ́ ẹ bá lè gbà láti ṣiṣẹ́ ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ ení nìyẹn ẹlẹ́ẹ̀kejì ọkọ yìí ìtàkọ́kọ́ yẹn náà dẹ̀ ní wọn èèná búrẹ́dì ẹ̀ jọ máa sọ̀rọ̀ wọn èèná búrẹ́dì ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ọkọ yìí tó wà ní ilé yẹn èè gbọ́dọ̀ parọ́ fún yín mà kò nífẹ̀ẹ́ ọmọ tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn. ọ̀fẹ́fẹ́ tó ti bímọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wá ṣe lóku òru ẹ ń ṣe lóku òru ọkùnrin tán títì àbóbìnrin tán títì
tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ara yín mà ẹ ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé yín ni o tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ara yín kí bùkátà tó pọ̀ jù báyìí lọ ẹ tètè lọ bẹ̀rẹ̀ iṣẹ́ kan kẹ́ ẹ máa ṣe gbogbo ọ̀nà tẹ́ ẹ bá gbà láti tu ọkọ yín ẹ lọ tù ú ẹ pe àwọn èèyàn sí bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀. ẹni àkọ́kọ́ tó lè kọ́kọ́ daṣọ àṣírí bù ẹ̀ láyé ìyàwó ẹ̀ ni ọlọ́kọ yín mọ̀ ṣe kú kalẹ̀. bàbá náà fọ ọlọ́rọ̀ tùnú sátidé ọ̀sẹ̀ yìí a tún lọ sí Old Army Barrack ní Sọ́mi nílùú Ìbàdàn.